tó máa dé Nàìjíríà the first thing tó máa kọ́kọ́ sọ ààrẹ ló kọ́kọ́ ta sí nígbà tó máa sọ̀rọ̀ ó sọ pé bí wọ́n ṣe wá o bí wọ́n ṣe dé yìí ìwọ ti dé tán ìwọ ṣe bá ìwọ ṣàwo tí ẹ bá fẹ́ lọ sí tẹ́ bá ti parí òkú tó fẹ́ wá ṣe tán ó máa bẹ̀rẹ̀ sí máa rí gbogbo àwọn ọmọ náà ìwọ ò ní di permission anybody ta ló seek for permission ṣe bí ààrẹ ló kọ lẹ́tà tí ààrẹ sọ wípé àwọn fẹ́ clearance láti ọ̀dọ̀ àwọn governors àtàwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n wá sọ wípé ìwọ ò ní di clearance látọ̀dọ̀ ọba ilẹ̀ Yorùbá àti anybody wọ́n máa bẹ̀rẹ̀ sí máa wọgbó lọ wọ́n fi style òun ta sí ààrẹ ọmọlẹ́yìn ẹ̀kọ́ náà tún sọ̀rọ̀ nígbà tí òun ṣàlàyé pé wọ́n nìkan ló fèsì Buhari kò sẹ́nibọ̀dì tó ṣe kinní kan kò sẹ́nibọ̀dì tó sọ̀rọ̀ ìgbà kan àwọn kọ̀ọ̀kan ọmọlẹ́yìn sọ̀rọ̀ pé àwọn kan máa pera wọn ní Kakanfò oní dákẹ́bẹ̀ kinní kan all those things àwọn àwò pé kí ni túnmí lè sọ́n láàrin ajé ló mú ní pẹ́kọ̀rọ̀ náà tó bá mọ̀ pé orí ẹ bá gbé táyà ẹ bá gbé fèsì ààrẹ náà kó bá ààrẹ sọ̀rọ̀ kó fèsì ààrẹ kó ṣàlàyé fáàrẹ kó come out fún alára ẹ kí ṣe pé kó máa ráwọn ajá ẹ àbí táwa wò nìyẹn wípé tábà tún gbé ọ̀rọ̀ ẹ̀sìn lọ bá ààrẹ tábà tún ṣàlàyé fáàrẹ ààrẹ máa sọ pé ẹ fílẹ̀ pẹ̀lú títí ẹ mo wá wò kókè ó dàbí pé ó tó táìmù tá a máa fi kọ̀rí pọ̀ rí ìyàláyà ẹ̀ fún ẹ ní wọ́n Sunday Igboho yẹn ni mo ṣe wá wò pé mo ní láti jáde fún ẹ kí n ṣàlàyé fún ẹ pé Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land lápẹ́ náà kò ń ṣe ní àrífín àtọ́ pé ìwọ Sunday Igboho tó ń pariwo tó ń ṣe gbogbo ẹ̀ yìí you have nothing to offer Yoruba people ó ní ọkọ̀ tó fẹ́ offer àwọn Nàìjíríà àwọn Yorùbá ó ní anything tó fẹ́ offer Yorùbá ó fẹ́ jẹ́ olórí ogun tó ń ṣojo olórí ogun tó ń sá fún detention olórí ogun tó ń sá fún detention olórí ogun tó ń gba condition lọ́wọ́ ìjọba ilé olórí ogun wo ni tiẹ̀ ó fẹ́ jẹ́ olórí ogun ó pẹ́ lórí ogun ó ló fẹ́ jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá wọ́n sọ fún ẹ wípé ó fẹ́ wá sí Nàìjíríà láti wá sòkú màmá ẹ ìwọ iná ló pariwo ló bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ló bọ́ sórí social media ló bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ wọ́n tún fún ẹ ní condition pé tó bá dé òkú màmá ẹ ní kó wá ṣe 4 days ní kó ló kó padà ó dẹ̀ mọ́ condition kan olóńgbà condition lọ́dọ̀ ìjọba ó dẹ̀ sọ pé ó fẹ́ jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá ó dé nígbà ìlọ́n tán ó gbẹnu ẹ dúró fẹnu jáwáyà ó tó fẹnu jáwáyà kiri ó tún bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ̀ kiri ó ń bọ́ síta ọ̀bẹ̀ni oríṣiríṣi ó dẹ̀ mọ́ condition tó wà lọ́wọ́ ẹ ó mọ̀ wípé ó dẹ̀ ń tán gbogbo Yorùbá ó ti ra tíkẹ́ẹ̀tì nígbà tó ra tíkẹ́ẹ̀tì kó ń bọ̀ ó ti ra return ticket ó mọ ọjọ́ tí return ticket yẹn jẹ́ ó dẹ̀ dé ó dẹ̀ ń pariwo fáwọn èèyàn ó sọ fáwọn èèyàn wípé dídé tí wọ́n dé yìí o ìwọ́dé tán ni o òkú màmá yẹn ni wọ́n fẹ́ ṣe o òkú màmá yẹn ló ń bá ìlẹ́rù tẹ́tẹ́lẹ̀ o ó ti òkú màmá yẹn tán sìn bó ṣe wà yìí sìn anything ló lè ṣẹlẹ̀ ẹni wọ́n láti face anybody ó dẹ̀ mọ̀ kó ti ń sá lọ ó sọ̀rọ̀ tó sọ tán ó sọ bótò tó fẹ́ sọ ó sá lọ ó tún lọ so wọ́n wá wò pé irú èèyàn wo ni bọ̀bọ̀ yìí gangan náà ó dẹ̀ máa deceive àwọn èèyàn wọ́n á máa sọ̀rọ̀ bí pé oníkan tó fẹ́ offer Yorùbá and you have nothing to offer Yorùbá dan talk iná ni ó ní nǹkan bí ìdùbẹ́ yẹn náà lọ ó dẹ̀ gbọ́pọ̀ tí ọba Solomon tó sọ fún ẹ ìyẹn ti ẹ̀pọ́n ilé dáadáa ó dẹ̀ wá ṣàlàyé fún ẹ lẹ́yìn ìgbà tó sàpọ̀lé fún ẹ tó wá sọ fún ẹ wípé olúbọ̀bọ̀ ti rí bọ̀ awọ ẹnu ó lè kó lọ bọ ẹnu ẹ ẹnu iná ni ò ní nǹkan bí ìdù ẹnu iná lọ kó kọ máa sọ̀rọ̀ náà ní ẹnu iná ni ìwọ ikọ̀ náà ló sọ fún ọba ló pé ó dé ọ ní ọ̀fífẹ́ ló pé ní bọ̀bọ̀ ní yẹn lẹ́nu ẹ̀ náà ló ti jáde lẹ́yìn ìgbà tó bá dẹ̀ sọ ọkọ̀ tó sọ tán wà tó kó jẹ lẹ́yìn ìgbà yẹn tí ó tún máa sọ̀rọ̀ ló sọ pé ẹnu kọ ẹ òrónúkọ tó sọ̀rọ̀ ni orí ẹ ti dàrú ni òrónúkọ tó sọ̀rọ̀ síta ni ó mọ̀ kó dídí ọba aládé ó dídí àrólé Oòduà òun ló ń ta síbẹ̀ yẹn ló ń pè ní bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ ni yẹn ó sọ yẹn nígbà tó ń fẹ́ dìbò ó ń pariwo nígbà yẹn ó ń pariwo pé ó fẹ́ gba Yorùbá nation fẹ́nu gba nation kiri ó ló fẹ́ gba Yorùbá nation fẹ́ gba Yorùbá nation kìnnì kan ẹ olóṣèlú kan kò gbọdọ̀ dìbò olóṣèlú kan bá jáde ó máa yẹn mọ́ látẹ̀yìn ni ó tún sọ fáwọn èèyàn gbáyìn títí October ẹ máa gba Yorùbá nation ẹ máa gba wò láì ní nǹkan kan lẹ̀ ó ní anything lẹ̀ ó ní any plan tó ní kò ju pé kó gba owó lọ́wọ́ àwọn diaspora lọ that is the only plan you have ó dẹ̀ bọ́ sórí social media kó dánú ó ní nǹkan kan tó ju bẹ́yẹn náà lọ onítọ́ bá jáde wọ́n máa yìnbọn fún wọn ní wọn gbọ́dọ̀ dìbò ní láyé ìbò election tó fẹ́ 2023 oní kò ní wáyé ẹ̀dọ́ndọ́n títí wọ́n ṣe election wọn lọ ẹni tó wọlé. ọ̀rọ̀ mi rèé lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Gani Adams pẹ̀lú Raji olórí onítàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mi ò wá láti wá yin Sunday Igboho mi ò dẹ̀ wá láti wá yin Gani Adams mo wá láti wá sọ ọ̀rọ̀ Yorùbá fún wọn ni. tí ilé ayé bá ń fẹ́ràn yàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìyẹn máa ń ṣe nílé ayé. mo wà nígbà tí mo máa ń sọ̀rọ̀ nípa Sunday Igboho dáadáa ọ̀pọ̀lọpọ̀ èèyàn pè mí wọ́n ní mi ò sọ̀rọ̀ nípa Sunday Igboho lásìkò yìí. mo rí pé ilẹ̀ Yorùbá tí a wà yìí ilẹ̀ Yorùbá tí èmi àti yín jọ wà yìí àti Yorùbá tó ń jáde lẹ́nu wa yìí báyìí tí gbogbo wa jọ ń sọ yìí a jẹ́ èdè kan ìlú kan tó já sí pé a kórìíra òdodo a kì í fẹ́ sọ òdodo ọ̀rọ̀ láàrin ara wa. a fẹ́ràn ẹ̀tàn a dẹ̀ fẹ́ràn irọ́
a fẹ́ràn ká máa tìyàn gẹ́gẹ́ síwájú. Nítorí eléyìí mo fi sọ pé mi ò wá láti wá yin Sunday Igboho, mi ò dẹ̀ wá láti wá yin Gani Adams. Ẹnìkan tí mo fẹ́ bá sọ̀rọ̀ nínú wọn tí mo dẹ̀ fẹ́ bẹ̀ pé kó ní sùúrù náà ni Rájí onítàn ilẹ̀ Yorùbá. Òun ni mo fẹ́ bá sọ̀rọ̀ tí ó jásí pé ọ̀rọ̀ náà yàtọ̀ sí tàwọn yòókù. Tàbá wá sọ àkọ́kọ́ náà nípa ọ̀rọ̀ Sunday Igboho tí tèmi ní fún Sunday Igboho. Sunday Igboho ìyẹn máa ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lólé ayé ni. Gbogbo ohun tọ́lọ́run bá fúnyàn tí èèyàn bá jẹ́ nìkan tó bá ní ọpọlọ àbó ní òye, tó bá ní òye yẹn, nígbà tó bá ná òye yẹn, tó bá ná ọpọlọ yẹn àbó ná agbára yẹn, kó má ná gbogbo agbára yẹn tán, kó máa ṣe díẹ̀ kù síkùn, torí pé ìjọ tó bá kàn ìdágìrì. Bàbá wa Sunday Igboho, ẹ̀gbọ́n mi Sunday Igboho, àbí brọ́dà mi Sunday Igboho, àbí ọ̀rẹ́ mi Sunday Igboho. Sunday Igboho náà mọ̀ mí dáadáa torí pé Sunday Igboho ti ṣe àwọn oore kan fún mi rí dáadáa. Ìmọ̀ràn mi rèé, gbogbo ọ̀rọ̀ kọ́ nìyẹn máa ń sọ tán yányán, torí Yorùbá, ilẹ̀ Yorùbá tá a wà yìí, Yorùbá máa ń sọ, àwa lẹ́yìn ẹni Yorùbá máa ń sọ. Ìjọ tí Yorùbá bá ti ní máa ń sọ báyìí, àwa lẹ́yìn rẹ̀, ìlú tán lù yẹn, ìlú rọ́ ni wọ́n ń lù. Nígbà tí wọ́n gbé Sunday Igboho, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà mọ iye owó tó ti rí lórí Sunday Igboho. Lérí pé tó Sunday Igboho náà la fẹ́ o, Yorùbá nation la fẹ́ o, ọ̀pọ̀lọpọ̀ wọn ń dolówó látara Sunday Igboho. Àwọn tó dúró déédéé wà níbẹ̀, àwọn tí ò dúró déédéé wà nínú wọn. Àwọn kan dúró, nígbà tó débì kan, àwọn kan já. Sunday Igboho pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń sọ̀rọ̀ láwùjọ. Yorùbá ni Sunday Igboho. Sunday náà gbọ́ ọ̀rọ̀ mi yé tó bá já sí pé ọgbọ́rọ̀ mi, torí pé ìdí tí mo fi sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá tó máa ní kán sọ òdodo ọ̀rọ̀ fún Sunday Igboho ń gbà mí, ọ̀pọ̀lọpọ̀ wọn máa dìde lọ́tùn lósì, èébú yá. Ṣùgbọ́n tó bá délẹ̀ tán, gbogbo yín lẹ ní ẹbí yín nílé, ẹ sá padà. Nígbà tí Sunday Igboho dúró fún gbogbo ilẹ̀ Yorùbá, èèyàn mélòó ló dúró de Sunday Igboho? Èèyàn mélòó ló dúró ti Sunday Igboho nígbà tí wọ́n ká Sunday Igboho mọ́lé tó fi ara jìyà, nígbà tí Sunday Igboho wà ní àhámọ́ ní Kútọ́nù? Èèyàn mélòó ló dúró? Àwọn tó dúró díẹ̀ ló kù nínú wọn, díẹ̀ làwọn tó dúró, àwọn yòókù sá, kódà wọ́n ti gbàgbé Sunday Igboho. Àwọn tí wọ́n pa lásìkò gbà tí Sunday Igboho ń jagun, mélòó ló kù tá a rántí nínú wọn mọ́? Ìjẹ́ wọ́n rántí fámìlì wọn mọ́? Yorùbá máa ní máa nìṣó, a wà lẹ́yìn ẹ, máa nìṣó, à ń tẹ̀lé ẹ. Inú Yorùbá ó máa dùn, wọ́n máa ní akọni ni ẹ, èèyàn ńlá ni ẹ, máa nìṣó, wọ́n máa lùlù pé ìwọ la fẹ́, ìwọ náà ni. Àwọn kan náà ti lùlù bẹ́ẹ̀ fún ní lánàá. Nígbà tó dójú ẹ̀ tán wọ́n padà lẹ́yìn ẹ̀. Kò sí superhero nílẹ̀ Yorùbá. Ìyìn tí Yorùbá bá fẹ́ lọ́wọ́lọ́wọ́ nísìnyí títí wọn tó bá kù díẹ̀ tí ó bá ṣe gẹ̀rẹ̀ díẹ̀ báyìí, Yorùbá á kúrò lẹ́yìn ẹ̀. Òun ló fi já sí pé wọ́n ní tó bá ń pè ẹ́, tó bá ń rán ẹ níṣẹ́, tó bá di lọ́la tá a bá rí ẹ mọ́, àárẹ̀ lòmíì. Ọ̀rọ̀ Yorùbá nìyẹn. Bọ̀dà wa Adéyẹmọ, Sunday Igboho, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi gbogbo ọ̀rọ̀ yín tẹ́ bá ń sọ. Tó ọ̀rọ̀ yín bá tó wáyé pé méjì lẹ fẹ́ sọ, ìgbìyànjú kẹ́ sọ yọ kan, kán máa wá lé yín, kán máa mọ̀ bí tẹ́ fẹ́ bọ́ sí. Ẹ má jẹ́ kí Yorùbá tì yín, ẹ má sì jẹ́ gbogbo nǹkan tí yàn ní láyé ló máa ń gùnyàn. Owó a máa gùnyàn, òṣì a máa gùnyàn, ẹ̀rín gan fún rẹ̀ a máa gùnyàn, oògùn fún rárá rẹ̀ a máa gùnyàn. Ẹ má jẹ́ kí oògùn gùn yín, ẹ má sì jẹ́ kówó gùn yín, ẹ má sì jẹ́ kí agbára gùn yín. Tí agbára bá gun alágbára, ó máa ń padà jábọ́ ni. Tí oògùn bá gun olóògùn, oògùn yẹn máa ń padà pa ni. Àti rẹ́ni tí oògùn gùn títí tó sì dúró tó ní ká máa yìnbọn mọ́, ìbọn yẹn náà ló padà pàdánù. Ẹ má jẹ́ kí agbára gùn yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún Sunday Igboho nìyẹn. Sunday Igboho ó lọ́mọ, ó bímọ sílùú German, ó ní ọmọ ní Canada. Ẹ̀yin náà ẹ farabalẹ̀ kẹ́ dótò àwọn ọmọ yín, ẹ jẹ́ káwọn ọmọ yín tiẹ̀ rí bí rójú yín ráyè, kán rójú ráyè yín. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sì ó ti kọjá ti ọwọ́ Sunday Igboho nìkan. Ọ̀rọ̀ Yorùbá ti di pé ibi tí wọn náà bá ti bá rẹ kó múra. Ṣé àwa Yorùbá tiẹ̀ ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Ariwo tí àwa Yorùbá ń pa, ṣé bí àwa Yorùbá gangan ni wàhálà wa pọ̀ jù nínú Nàìjíríà lónìí? Àwa Yorùbá là ń pariwo, àwa là ń sunkún pé yà ń jẹ wá. Ṣé ti gbàgbé póríkì kan náà máa fi ń kí àwa Yorùbá?
a máa ń kí wa pé àwa la rógun mọ́sà ọmọ tí ń fi wájú gbàbọn ọmọ tí ń fẹ̀yìn gbàbọn nísìn àwa táwọn tí wọ́n ń kì pé tó àwa ni ọmọ arógun mọ́sà àwa lọ́mọ afiwájú gbàbọn afẹ̀yìn gbọ́ta afi gbogbo ẹ̀ afò lẹ́lẹ́lẹ́lẹ́ lọ sókè lọ sísàlẹ̀ níbo kí ni irú oríkì tá à ń kira wa yẹn níbo lóríkì yẹn wà nísìn ṣé kò sí mọ́ ni gbogbo àfiwájú bọ́ta yẹn níbo ni gbogbo àwọn oríkì yẹn wà ṣé ti gbàgbé pé àwa Yorùbá náà ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀ àwa Yorùbá náà wà lára àwọn tó ràn àwọn ará bíi lọ́wọ́ tó fi ń ṣiṣẹ́ èèyàn tí ò mọ bínú yàrá mi ṣe jẹ́ bóun ló ṣe máa wọnú yàrá mi láti mọ ọmọ ibi tí mo fi nǹkan pamọ́ sí àwa Yorùbá náà ni à ń lo àwọn ará bíi ẹ jáde ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀ ẹ jẹ́ ká jáde ká sòdodo ọ̀rọ̀ àwa Yorùbá gangan là ń lò tẹ́ bá gbọ́ pé wọ́n pa ọba kan níbì kan àwọn yẹn náà ti ń lé ọba yẹn ti pẹ́ wọ́n ti ń lé àwọn ọba yẹn ti pẹ́ àwọn ará bíi náà ni wọ́n lò títí àwọn fi rá àwọn ọba pa Yorùbá náà ní jà fún Yorùbá náà ní ṣe Yorùbá ní ṣe ṣùtá Yorùbá torí pé kí ni a fẹ́ràn owó púpọ̀ nínú ìgbésí ayé wa nígbà tẹ́ bá ṣépè tépè bá lọ tó bá dé tí Yorùbá réyàn lọ bá inú ilé rẹ̀ náà lè pè yẹn padà bọ̀ wá bá ẹ wá nílẹ̀ Yorùbá máa tòrò èyí tí à ń ṣe láàrin ara wa yìí gan kò lè jẹ́ kílẹ̀ Yorùbá tó ẹ jẹ́ kí Yorùbá tó abọ́rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dé ní onítọ̀hún adòdìdí ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá àti Gani Adams àti Sunday Igboho ẹ fara yín mọ́ra ẹ sọ́ra yín dọ̀yọ̀ kan ẹ gbọ́ra yín yé nígbà tí bá ń bára yín jà gbogbo ẹ̀ máa dàrú ni ìjà máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni àwọn oníkálukú ló ní fáǹsì ẹ má jẹ́ kí ìjà ṣẹlẹ̀ láàrin àwa Yorùbá gangan là ń dá wàhálà tí ń bẹ nínú ilẹ̀ yìí lẹ̀ nílùú Nàìjíríà yìí àwa Yorùbá gangan là ń dá sílẹ̀ tá a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ṣe máa pariwo táwọn ọmọdé máa bá bẹ̀ ni ó dìgbà ẹgbàá mú.